Hello, beautiful people. Hello, beautiful people. Ẹ̀ka lẹ́m̀bẹ̀ yẹn, orúkọ mi ni ọmọọba obìnrin o. Ṣàlàáfíà lẹ́wà. Ní àṣálẹ́, ní ọ̀rọ̀ púpọ̀ tá a fẹ́ sọ, a kàn fẹ́ kí àwọn fámìlì Mr. Murphy pé wọ́n kú ojú fẹ́ra kù. Sorry for your loss. Olúwa dáríjì wọ́n o. Olúwa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Iwájú tó ń lọ kò ní bàjẹ́, ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Olúwa dá àwọn ọmọ sí, á dá ìyàwó sí, á dá ẹbí sí, á dá ará sí. Ó lágbára díẹ̀. Ó lágbára díẹ̀. Very very talented man. Wọ́n try. Ọlọ́run fún wọn ní ẹ̀bùn yẹn tó pọ̀. Ọlọ́run fún wọn lẹ́bùn gan o. Ẹ tún yí Ọlọ́run. A lè bi léèrè bó ṣe ń ṣiṣẹ́. Ẹ̀pẹ̀lẹ́ ẹ má rò púpọ̀. Ó ní kí n kí yín náà ni àwọn tọ́pìkì gbogbo ta ní. A lè máa sọ gbogbo ẹ̀ mọ́ ní àṣálẹ́ bí ká tiẹ̀ kí ẹ̀yin ẹbí, ará àti ojúlùmọ̀ àti ọ̀rẹ́ àti ọmọ àti aya pé ẹ kú ojú fẹ́ra kù. Irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ lágbára Ọlọ́run. Olúwa bá wa dáwọ́ ẹ̀ dúró. Olúwa dá àwọn tó kù sí, á dá gbogbo wa sí lágbára Ọlọ́run. Á dàgbà, á darúgbó, ànímọ́jọ́ ọlọ́jọ́ lọ. Òun náà ni mo ní kí n kí yín pé ẹ kú dédé wòyí. Yorùbá Amẹ́ríkà comedy ló yẹ ká ṣe lálẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ti bá ọ̀rọ̀ ńlẹ̀. So kò sí bí a ṣe fẹ́ dẹ̀mọ̀ wípé èmi nì kò sí nǹkan tí màá ṣe tí mi ò ní rẹ́rìn. Àsìkò ẹ̀rín dọ̀kan la wà yìí, ẹ̀rín yẹn kò já gerege lálẹ́. So a kàn máa kí gbogbo Yorùbá gbogbo. Àwọn ará Òṣogbo wọn kú ojú fẹ́ra kù. Gbogbo ilẹ̀ Yorùbá tó ń wéré tíátà Mr. Murphy Afọlábí wọn kú ojú fẹ́ra kù. Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run. Gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe nílẹ̀ Yorùbá, a máa ń ṣe nǹkan àṣà lórí Yorùbá Good Morning. Wọ́n ní tọ́pìkì náà ní gbogbo àgbáyé náà ti ní London, Germany, Canada, including Yorùbá, Nigeria. But in Yorùbá land àti ìní ìyẹn ló mú mi create ẹ̀. A máa ń ṣe nǹkan àṣà èdè Yorùbá, àlọ́ àpamọ̀, àlọ́ àpagbè. Most especially àwọn ọmọ WAEC tán ń ṣe WAEC lọ́wọ́ sí May June exam. Mo ti ní èmi náà bá wọn gbé àlọ́ díẹ̀ jáde àti especially tó máa ń jáde nínú WAEC jù ní òwe. Pámínà ọmọ mi kò dénú ọlọ́mọ, àgbà tó jì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán, ọmọ búburú kò yá lùpa. Igi gegere gangan má gún mi lójú, òkèrè la ti ń wò. Àgbàrá olóhùn ò nílé gbé, onílé ni ò ní gbà fún. Orí gbogbo ohun tí mo kọ́ síbí yìí mo ti fẹ́ ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó wà ńlẹ̀ yẹn kò já mi lára, torí téèyàn bá máa sọ àlà èèyàn gbọ́dọ̀ máa sọ kó máa dùn káwọn ọmọ yẹn like ẹ̀ béèyàn bá ṣe ń sọ. Èèyàn bá gbọ́dọ̀ máa frank ojú báyìí kó lóun sọ àlá míì wà bẹ́ẹ̀ òwe míì wà bẹ́ẹ̀ tó yẹ pé o máa rẹ́rìn pẹ̀lú ẹ pé kó lè dùn. Bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń bá lè ṣe nínú ẹ̀ lálẹ́ náà ni just to mark the topic for other people to see so that it can be useful for the West Examination Council, that some children are ready to sit for, or maybe they are on. I think they are on it already. The WAEC used to start around 14, 15 if I'm not wrong. Then it will stop at the end of the June. That's why they call it May June exam.
wọ́n dẹ̀ máa ń ṣe Yorùbá yẹn náà ni mò ń try pé kí n tiẹ̀ fi òwe yẹn ràn wọ́n lọ́wọ́. Àti wípé tẹ bá fẹ́ kọ essay Yorùbá, ṣe rántí pé ẹ máa bẹ̀rẹ̀ láti introduction, then ẹ ṣe body, tẹ bá ṣe body ẹ ṣe however, in addition, in conclusion. Ṣe rántí bẹ́ẹ̀ náà ní lédè Yorùbá. Ẹ má bínú pé mo sọ ní òyìnbó ẹ jẹ́ n tún bù sí wẹ́wẹ́. Àgbékalẹ̀, introduction yẹn máa ń pè ní àgbékalẹ̀ ní introduction, then however ni wípé bẹ́ẹ̀ tí máa bá ìtàn náà lọ kó lè máa jẹ́ kí àwọn èèyàn máa dùn pé gẹ́gẹ́ bí a ṣe gbé ìtàn náà kalẹ̀, ìyẹn ni however. Then in addition ni pé a tún fi àfikún nínú ìtàn tá à ń sọ lọ, ẹ tún fẹ́ sọ kó tó dùn, ìyẹn ni àfikún. Then tẹ bá fẹ́ parí ẹ̀, ìyẹn ni in conclusion yẹn ni pé ní ìparí, kí n tó parí ọ̀rọ̀ mi yìí, ó dàbí ìgbà tá a bá fẹ́ kọ lẹ́tà pé bàbá mi ọ̀wọ́n, inú mi dùn láti kọ ìwé yìí sí yín, ṣé àlàáfíà lè wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà lénìí. Àwọn ọmọ mi ń kọ́, bá mi ń kọ́, gbogbo wọn nílé ń kọ́, lẹ́kìtì ní Ọ̀yọ́, ní gbogbo ẹ̀, ṣàlàáfíà ni wọ́n wà. Kókó ọ̀rọ̀ mi sí yín, ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Kókó ọ̀rọ̀ mi ni however. Kókó ọ̀rọ̀ mi sí yín ni wípé a fẹ́ ṣe ìdánwò WAEC wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n ẹ̀ tí ì fi owó WAEC mi ránṣẹ́, mo ní kí n rán yín létí. Then in addition, ẹ má tún gbàgbé o nípa àwọn nǹkan tí a jọ sọ tẹ́lẹ̀ nípa owó ìdàgbàsókè iléèwé wa tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́, ẹ̀ tí ì fún mi náà, kẹ bá mi fìyẹn náà sí. Then tó bá fẹ́ parí ẹ̀, tó bá débi conclusion, ọ̀rọ̀ mi kò lópin, ìyẹn ni conclusion. Ọ̀rọ̀ mi kò lópin, èmi ni ọmọ yín ní tòótọ́, dáadáa, Adéọlá or whatever, or Adéyẹmí. Ó dìgbà, kárìíra wa láyọ̀, ìpàdé wa bí oyin o. So ṣe bí mo ṣe change ẹ̀ bẹ́ẹ̀ yẹn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe máa gbé kalẹ̀. Jẹ́ kó dùn dáadáa. Ṣe rí ká máa kọ̀wé kí gbogbo ẹ̀ máa gùn lọ rẹpẹtẹ, kó máa jẹ́ wípé agbádá la fẹ́ wọ̀, àkọ́kọ́ wọ bùbá tẹ́lẹ̀, àkọ́kọ́ wọ ṣòkòtò, àwa dé fìlà. Ẹ̀yàn kókò wípé tí a bá fẹ́ wọ agbádá, tá a bá fẹ́ múra nímúra ọmọlúwàbí láti òkè délẹ̀, agbádá fìlà wà ń bẹ̀. Agbádá ẹ máa fi kọ́má sí, tàbí kẹ́ list ẹjọ́ kọ́má ló tiẹ̀ dàbí kọ́ ẹ̀dáyé àti líkòsí, kò gbọ́dọ̀ sí 1 2 3 nínú essay. Fìlà, agbádá, bùbá, ṣòkòtò àti ṣé dàńdógó, wọ́n tún lè fi dàńdógó náà sí gbà mí, dàńdógó àti bàtà. Ìyẹn ti fi hàn wípé complete nìyẹn. Bẹ́ẹ̀ ẹlòmíì abẹ́rẹ́ àní àkọ́kọ́ agbádá, àdéfìlà, àwọ̀ bàtà, àwọ̀ ṣòkòtò. Mi ìdárúkọ ṣòkòtò náà máa wà bẹ́ẹ̀, mi ìdárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan. So bó ṣe yẹ kí essay yín kó máa tẹ̀léra nìyẹn. Ẹ má dẹ̀ tó jọ́ púpọ̀, níwọ̀nba ṣókíṣókí ó ti tó. Tẹ bá mú kókó jáde, yẹn náà pè ní critical thinking. Tẹ mú ọ̀rọ̀ tó mú kókó jáde, ó bẹ́tà jù pé kẹ́ ẹ kọ bíi 10 pages kó má nítumọ̀. Bó tẹ̀ jẹ́ 5 pages péré ló kọ, ó ti gbà pé. Then irú àwọn òwe tí n fẹ́ fún yín sì ni pé ẹ try, ẹ rí múnú ẹ̀, kò tiẹ̀ lè ta dànù ni. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kà. Mo kọ díẹ̀ pamọ́ nínú ẹ̀. Mo ní àwọn ọmọ ẹ̀ tó bá fẹ́ ṣe irú àwọn eré òṣùpá lélẹ̀, ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí bojúbojú, rómúrómú ta kókó, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àlọ́, lórí kí ni wọ́n pè, òwe nílẹ̀ Yorùbá. Kí ni ìtumọ̀ òwe? Ìtumọ̀ òwe ni wípé tí a bá rí nǹkan tó jọ nǹkan, à á fi wéra.
tó bá fẹ́ sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá ń sìn wọ́n á ní ilé là ń wò ká tó ṣe kí ni ká tó sọmọ lórúkọ. Ẹ wò bóyá ilé ọba ni, bóyá ilé ìjòyè ni, bóyá àwọn wọn máa ń bí ìbejì ńbẹ̀ ni, bóyá ilé àwọn àyàn ni tí wọ́n ń lùlù, àyàn náà fi máa bẹ̀rẹ̀ orúkọ ọmọ yẹn. Ilé adé wọ́n á fi adé bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn onígbàgbọ́ wọ́n á fi olúwa bẹ̀rẹ̀, so that kó lè nítumọ̀ pé ọmọ yìí ilé báyìí ó tọ́ka ilé ibi tó ti wá. So àwọn òwe tí mo ní fún yín lálẹ́ ni pé ọmọ búburú kò yá bùsàn, ọ̀gẹ̀dẹ̀ búburú kò yá bùsàn, ọmọ búburú kò yá lù pa. Ọ̀gẹ̀dẹ̀ búburú kò yá lù pa. Ok, bí àgbàlagbà bá ń gégi nínú igbó, wọn lọmọ kékeré ló máa mọ ibi tó máa ṣe kí ni ló máa wó sí. Àwọn òwe míì tún wà níbẹ̀ tó ní àìgbọ́fálà ń wòkè ipá kùn sí ní párá, bá mi na ọmọ mi kò dénú ọlọ́mọ. Ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Orí ọmọ ẹni tó bá tóbi filẹ̀ àjùtẹ̀gbẹ́ ẹ̀ lọ ni. Ẹṣin wájú onítẹ̀yìn ń wò sáré. Mo ní wọn tó pọ̀ lọ́wọ́ rẹpẹtẹ ń bì mú kàn án. Mo ní ó máa help ẹ̀yin ọmọ ní WAEC. Because mo rántí ń gbà yẹn pé òwe máa ń pọ̀ ńbẹ̀ gan, àti níbẹ̀ òwe máa ń pọ̀ gan, àti essay, àwọn essay yẹn àwọn yẹn ló máa ń ní máàkì yẹn. Ó dà pé essay yẹn máa ń tó nǹkan bíi 30% of all over. Àti àwọn kíláàsì tẹ́ ti ṣe tẹ́lẹ̀, àwọn ìwé atọ́ka tẹ́ka whatever. Àti àwọn nǹkan tí kò bójúmu nílẹ̀ Yorùbá. Wọ́n máa bi ń léèrè nípa àṣà náà, pé àwọn àṣà mélòó la ní nílẹ̀ Yorùbá. Wọ́n lè ní kó dárúkọ 5, dárúkọ 5 nínú àwọn àṣà mélòó ta ní nílẹ̀ Yorùbá. Dárúkọ bí a ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá, ó ṣe àlàyé bí a ṣe ń ṣèkómọ nílẹ̀ Yorùbá, ó lè jáde. Tàbí ṣe àlàyé bí a ṣe ń pọ́n àwọn àgbàlé nílẹ̀ Yorùbá. Àwọn oúnjẹ wo là ń jẹ nílẹ̀ Yorùbá, irú aṣọ wo là ń wọ̀ nílẹ̀ Yorùbá, ìlú bo ni wọ́n ti máa ń ṣe ọdún wọ́n lè sọ pé ìlú bo ni wọ́n ti máa ń ṣe ọdún ọlọ́jọ́, tàbí kán sọ pé ọba yìí Èwí Adó, ọba abo nìyẹn, wọ́n ló máa parí ẹ̀ pé ọba Adó Èkìtì ni. Wọ́n lè sọ pé Àwùjalẹ̀, ọba abo nìyẹn, wọ́n ló máa parí ẹ̀ pé ọba Abẹ́òkúta nìyẹn. Wọ́n lè ní kó dárúkọ orúkọ ọba 5 tó mọ̀ nílẹ̀ Yorùbá àti orúkọ oyè wọn. So gbogbo àwọn kan, àwa náà ti ṣe gbogbo nǹkan wọ̀nyí, àwọn kan tó máa ń béèrè náà nìyẹn. Wọ́n dẹ̀ lè ní kó sọ̀rọ̀ nípa àyàn, tàbí wọ́n lè ní kó sọ̀rọ̀ nípa àyàn àwọn tó ń lùlù, bí wọ́n ṣe ń ṣe ọdún àyàn, àti pé àwọn nǹkan tán máa ń lò. Tàbí wọ́n lè ní kó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe ìlù, tán máa ń lò tán fi ń ṣe ìlù. Wọ́n dẹ̀ lè ní kó sọ̀rọ̀ nípa àsìkò tí òjò máa ń rọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ lè ní kó sọ̀rọ̀ nípa àwọn ọmọ dàda, pé orí kí ni ìtumọ̀ dàda, kí ni ìtumọ̀ òjò, kí ni ìtumọ̀ àìná, kí ni ìtumọ̀ ìbejì, kí ni ìtumọ̀ Abíọ́nà. Wọ́n á ní kẹsọ̀ túmọ̀ pé kí ni ìtumọ̀ àwọn ọmọ wo là ń pè ní òjò, ọmọ wo là ń pè ní àìná, ọmọ wo là ń pè ní Abíọ́nà, ọmọ wo là ń pè ní dàda. So irú àwọn náà lè ní kẹsọ̀rọ̀ lórí ẹyọ kan.
ó dẹ̀ lè ní kẹ́ sọ̀rọ̀ lórí Ìbàdàn tàbí kẹ́ sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni, tàbí wọ́n lè ní kẹ́ sọ̀rọ̀ lórí nígbà tí wọ́n gba òmìnira, yes, tàbí wọ́n ní kẹ́ sọ̀rọ̀ lórí ìpínlẹ̀ mélòó ló wà ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ mélòó ló wà ní ilẹ̀ Kogi, ìpínlẹ̀ mélòó ló wà ní ilẹ̀ Èkìtì, àwọn ìlú mélòó, tàbí àwọn ìlú wo ló ná gbádùn láti máa jẹ iyán ẹ̀fọ́ nǹkankan, then àwọn ìlú wo ni wọ́n láìkì láti máa ṣe kí nìyẹn, láti máa dirun, níbo ni wọ́n ti àwọn irun mélòó ni wọ́n fún wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń dì, dárúkọ irun mélòó tí wọ́n ń dì nílẹ̀ Yorùbá, yes, tàbí dárúkọ ọba 5 tó ti jẹrí láyé àtijọ́ tí ò sí lórí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn àṣà culture ló máa ń pọ̀ jù nínú ẹ̀. ṣe tẹ́ bá dẹ̀ ti lè mọ̀ ó ti parí. tó bá yẹ pé máa lọ ń wo eré Mọ́remí tí àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tán máa ń ṣe, most of the question máa ń jáde níbẹ̀ tí n bá gbọ́ngbà máa ní àwọn question Yorùbá níwọ̀nyí o, wọ́n ní dárúkọ kí ni, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jáde gan. tẹ́ bá lè máa farabalẹ̀ kẹ́ máa wo kíní yẹn tó bá ti fẹ́ ṣe, ẹ̀yin tẹ́ bá ti ṣe WAEC ẹ try ẹ rí mọ̀ pé ẹ̀rọ ọwọ́ mú bẹ̀, Ọlọ́run á jẹ́ kẹ́ ṣe oríire ò lágbára Ọlọ́run, gbogbo yín lè máa gba A1 yes in Jesus name, bẹ́ẹ̀ ló máa rí, amen. so nǹkan tí màá fi tó yín létí nì, tí n bá tún lè try fún yín láti ṣe math O86 fún yín, màá try kí n béèrè schedule, okay ṣe schedule lẹ́yìn pé timetable yín, màá béèrè timetable yín lọ́wọ́ ọmọ àbúrò mi kan, bóyá òun náà bóyá ẹ̀gbọ́n ẹ̀ ti ṣe tóun ló mọ̀, ó dàbí pé òun náà ó yẹ kó mọ̀ àwọn timetable yín yẹn tó bá fún mi, àwọn subject tó yẹ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ tí n bá lè ṣe inú ẹ̀ máa ṣe, bírú O86 mo lè bá ń ṣe yẹn, ẹ lè ṣe O89 yẹn sì dìgbà tẹ́ bá dé university, tàbí àwọn essay, I'm very good in essay, yeah, màá try díẹ̀ fún yín bẹ́ẹ̀. tẹ́ bá ti lè mọ̀ bẹ́ẹ̀ ṣe lè gbé essay kalẹ̀, tẹ́ mọ̀ introduction, body paragraph, to finish àti ìparí ẹ ti pass. mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó kéré jù wọ́n gbọ́dọ̀ fún yín ní 5 mark lórí ẹ̀, pé body ìbẹ̀rẹ̀, àárín, body àti parí ẹ gba 5 lórí ẹ̀, at least bí 20 marks ti dúró ń bẹ̀ yẹn. then kí ẹ dẹ̀ tún fún àwọn kan pẹ́pẹ̀pẹ́ náà, excuse me, kẹ́ fi gba essay nìkan ni mo lè kọ́ yín o, mi ò lè kọ́ yín ní grammar, bẹ̀tẹ̀ essay mo ń try nínú essay, mo ń try nínú ẹ̀ dáadáa. tí n bá gbọ́n gbogbo tògótòwó ẹ̀ tí mi papọ̀ báyìí, ó máa like essay mi gan ni pé damn, so this one is good in narrating something. àwọn nǹkan tí fẹ́ bá yín sọ lálẹ́ ni ẹ̀, tí n bá tún rí nǹkan míì tí mo lè tún fi okay, biology, yes, mo lè try lórí biology náà dáadáa, biology àti chemistry, bó lè bá yín ṣe basic chemistry náà níwọ̀nba díẹ̀, tí n bá gẹ̀ẹ́tì àwọn ìwé tí tán kó wá láti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, mo sì lè gẹ̀ẹ́tì ẹ̀ kí n fi pull it out just a little bit, like not much. àwọn kan mọ̀ pé àwọn question kan wà tó máa ń béèrè what is this, what is matter, what is salt, what is solution, what is kinní kan, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pápápá bẹ́ẹ̀, what is energy, what is kí la máa tún pè lọ bẹ́ẹ̀ yẹn, solid, liquid, àwọn nǹkan púpùpù bẹ́ẹ̀ yẹn màá bá yín pull it out, màá ṣe, and you will make it, I can show you that it's not that hard. ngbà yẹn ó hard o, ngbà táwa náà ṣe ó hard, àmọ́ ngbà tó yá la rí mọ̀ pé afẹ́fẹ́ ti fẹ́ sí di adìyẹ afẹ́fẹ́ àti rí di adìyẹ, so kò fi bẹ́ẹ̀ hard mọ́, bó ṣe máa ń rí nìyẹn lójú. ẹ bá ti lè mú báyìí ó parí, gbogbo yín pàṣẹ kẹ́ máa bọ̀ l'Amẹ́ríkà, ẹ wá ṣiṣẹ́.
pass dáadáa o A1 ní kẹmú ọlọ́run á dẹ̀ fún yín ṣe lágbára ọlọ́run ní jábọ́ bàbá wa tó tiẹ̀ dé bẹ́ẹ̀ sí bàbá Tinubu máa pèsè iṣẹ́ fún yín rẹpẹtẹ ṣiṣẹ́ àsùn yín but I just want to advise you please when you finish that high school don't stop university right away do it once and for all finish up wàá kàn dẹ̀ máa ṣeré díẹ̀ ni wàá bá fọgbọ́n máa wá school tó máa ṣe lọ tó máa gbà lọ bí university ní college of education ní bla 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 ní Yaba ní gbogbo ẹ̀ ní kẹ̀ṣà tètè ọlọ́run á fi yé yín ọba tí mú ní mọ̀nà àmú yín mọ̀nà ọgbọ́n ìmọ̀ àtòyé tí a fi fún Sólómọ́nì ọ̀run á fi fún yín Jésù Olúwa wa àmín 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 lágbára ọlọ́run ó dàárọ̀.